Merry Christmas, Merry Christmas, Merry Christmas, everybody. 3 days to Christmas, man. Oluwayomi, wàá tún lu kíní yẹn again. Ọlọ́run ọba ìbà bàbá mi. Ìbà bàbá mi, ìbà. Ayérayé ṣe. Àbí olùgbàlà kan fún wa. Ní ìlú Bethlehem. Ẹni tí ó jọba gbogbo ayé bí Sátánì fẹ́ báwọn ọmọ ogun ẹ̀ fẹ́ bí wọ́n kọ̀ Jésù lọ́ba. Merry Christmas. We are still in the mood of Christmas. Next 3 days we will be celebrating Christmas. Ayérayé nínú ọ̀run ẹ ṣé o. Lord, we thank you. Thank you, Ancient of Days. AlujoHymn Fusion with Segun Oluwayomi is here today. O ṣé o, Ọlọ́run ìfẹ́, Ọlọ́run ayọ̀, Ọlọ́run tí a ń pè tó ń jẹ́, Ọlọ́run tó ń jẹ́ ju ewé àti egbò lọ. Ọlọ́run kan lánàá, Ọlọ́run kan lónìí, Ọlọ́run kan lọ́la, Ọlọ́run títí ayérayé. Ọlọ́run ìpè, Apostle Joseph Ayọ̀ Babalọ́lá. Ọlọ́run tí kò ro tẹ̀ṣẹ̀ wa, Ọlọ́run tó ń gbọ́ àdúrà wa, ẹja forin Christmas yìí sí i.
sọ tẹ́lẹ̀ ní ìlú Bethlehem. Ẹni tí ó jọba gbogbo ayé. They've seen the star. Àwa ti rí ìràwọ̀ rẹ̀. Láwọ̀ sánmọ̀. Àwa láti wá fún ní ẹ̀bùn. Jésù ò ṣé o. Thank you for coming to this world. Jesus Christ, we thank you for coming to this sinful world. Thank you. Now imagine if they did not give birth to Jesus Christ. Ayo, wàhálà máa wà gan ká ní wọn bí Jésù ni. Bẹ́ẹ̀ni, ká ní wọn bí Jésù ni wàhálà yẹn ti pọ̀ jù. Jésù ò ṣé o. Jésù ò ṣé o. Tó wá sí ayé òṣì ẹ̀ṣẹ̀ yìí. Now look at the birth of the Lord Jesus Christ. Wọ́n bí olùgbàlà ayé yẹpẹrẹ. And that is why I'm telling you, I don't want to know your beginning. Mi ò fẹ́ mọ̀ bó ṣe bẹ̀rẹ̀. Wọ́n bí ẹ sí máa kókó, nínú omi ìdọ̀tí yẹn, kò sẹ́ni tó mọ̀ lá o. The only God that knows tomorrow is the God we are talking about. Ta ni mọ̀ lá kò sí. Ibi tó ti ẹ̀bí àwa yìí sí. Maraba nílọrin. Ilé wa wà lẹ́gbẹ̀ẹ́ gáràjì báyìí nílọrin. But look at us today. We were not born with silver spoon. Kódà wọ́n ti ẹ̀ fi spoon onípákó bí wa. Not even iron spoon. They didn't even have money to take me to give back to me in the hospital. According to what I heard, wọ́n lẹ́gbẹ̀ẹ́ àpótí ni wọ́n bí mi sí inú yàrá. And look at the birth of the Lord Jesus Christ. Ibi tí wọ́n bí ẹran sí, imagine bóyá ẹran kan ṣe ẹ̀pùpù tán ni wọ́n bí Jésù. And this God came to this world inside that place to save you, to rescue me. So you've got every reason to praise Him. You've got every reason to praise this God we're talking about. Ẹ wá ká lọ júbà ọba àwọn ọba. Ẹ wá ká lọ júbà ayérayé nínú ọ̀run. Lord, we thank you. Má dá Christmas ṣe fún rárá ẹ o. Àwọn kan wà tẹ́bi ń pa. Bẹ́ẹ̀ni, àwọn kan tí ẹ tí mọ kankan máa jẹ lọ́jọ́ Christmas níjọ́ Wednesday, wọ́n ì mọ̀. Ṣẹ́ni tí ò tiẹ̀ tí ì jẹun ọ̀sán, tí ò tí mọ nǹkan tó máa jẹ lálẹ́ ìbò ṣe ń wò mí gan ló máa rántí Christmas. But in spite of everything that you are going through, still find a place in your heart to thank God. This God is so faithful. Bẹ́ẹ̀ni, ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. Bẹ́ẹ̀ni, ohun tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. I know that. Èmi wo, mo wo. Èmi wo, mo wo. Èmi wo, mo wo yíká. Mo rí pápá yẹ bàbá. Èmi wo, mo wo. Èmi wo, mo wo. Èmi dẹ̀ wo, mo wo yíká. Mo rí pápá yẹ bàbá. YouTube, lórí Facebook, lórí Instagram. Please, as you are watching us, as you are listening to us, please go to our YouTube channel, Segun Oluwayomi TV. Go and subscribe. Subscribe. Segun Oluwayomi TV. Subscribe to our YouTube channel. And Facebook, Segun Oluwayomi. TikTok at Segun Oluwayomi. Instagram at Segun_Oluwayomi. Kí ló ṣẹlẹ̀ lórí Facebook, TikTok, Instagram? Gbẹ̀ngà Adébáyọ̀, sí ọ olùtùnú.
ló tún ṣẹlẹ̀ lórí social media wa? Bọ́lájí ẹni afẹ́ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí kan Ọlọ́run aṣọdún ayọ̀ fún ẹsẹ̀. Best. God bless you for that song. Kò sógun yé, ó ti kú. Kò sógun níbo ló lọ. Kò sógun káwọ́ mọ́rí jẹ̀sẹ̀ mọ́lẹ̀. Ẹ má ṣe o, bàbá. Ọlọ́run àpọ́sì Joseph Ayọ̀ Babalọ́lá ẹ ṣé. Kò sógun ó ti kú. Kò sógun yé, níbo ló lọ. Kò sógun káwọ́ mọ́rí jẹ̀sẹ̀ mọ́lẹ̀. Ẹ má ṣe o, bàbá. Ẹ wálé. Bí ọdún yìí ṣe ń lọ sópin, wọn ò ní fi ẹ́ka skọ́ọ̀sì lórúkọ Jésù. Lẹ́yìn today is 22 of December. Wọn ò ní fi ẹ́ka skọ́ọ̀sì lórúkọ Jésù. Ò ní bọ́dún lọ lórúkọ Jésù. Ọdún lọ sópin o, bàbá rere. Ìṣọ́ rẹ̀ ṣọ́ wa o, táyà tọmọ. Ohun tí ó pa nílẹ̀kùn o lọ́dún tuntun. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o, bàbá rere. Ó jẹ́ kọ́ tiẹ̀ tèmi wọ́n kọ́. Àyàn kọ́ o. Gbogbo yẹn kọ́ Ṣínà Gbénga Ọpẹ́ kọ́ o. David kọ́ o. Fred kọ́ o. Ayọ̀mídé kọ́ o. Ẹ kọ́ o. Síbẹ̀ kọ́ o. Ọdún lọ sópin o, bàbá rere. Ṣé yìí kọ́? Fìṣọ́ rẹ̀ ṣọ́ wa o, táyà tọmọ. Ohun tí ó pa nílẹ̀kùn o lọ́dún tuntun. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o. Ẹ wálé. Wọ́n ò ní fi èmi àti ẹ ṣe ètùtù ọlà bọ́dún ìṣe lọ sópin lórúkọ Jésù. Bí a ṣe ń gbàdúrà pé a ò ní kúkú òjijì, àwọn kan ń gbàdúrà pé káwọn rí àwọn èèyàn pa láti fi ṣe ètùtù ọlà. Ó ṣe àyàn yìí. Wọ́n ò ní fi ẹ́ ṣe ètùtù ọlà bí ọdún ìṣe ń lọ sópin. Gbogbo àwọn tí ó wà nínú ìdè àwọn tí ń fi ní ṣe ètùtù ọlà. Ọlọ́run àpọ́sù Joseph Ayọ̀ Babalọ́lá máa tú wọn sílẹ̀. Dá àwọn tó dẹ̀ wọ́n wọlé dà wọ́n lédèrú. Ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró. Gbogbo ẹni tó bá dẹrù ọ̀nà ni ó torí ara rẹ̀ gbé. Torí Olúwa làwa bá dúró. Ẹ wálé. Mò ń sọ èyí nítorí nǹkan tí ẹ̀mí mímọ́ bá mi sọ lọ́wọ́ báyìí. Àwọn tí ń fi ní ṣe ètùtù ọlà ayérayé ni wọ́n ti dà síta kí ọdún yìí ṣe ń lọ sópin. Wọ́n fẹ́ mú àwọn èèyàn láti lọ fi wọ́n ṣe ètùtù ọlà fún ọdún tuntun. A máa tú orin yẹn kọ. Ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ. Ètekéte kò lè dúró. Ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀ràn ni ó forí ara rẹ̀ gbé. Torí Olúwa làwa bá dúró. Sórí ẹ wálé. For everybody listening to me on Orisun, lórí Facebook, lórí TikTok, lórí Instagram, lórí YouTube, anytime you are going out, máa bá mi máa ka Psalm 23. Máa ka. Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Tí Ọlọ́run bá ń ṣọ́ ẹ, kódà kan pa èèyàn 1 million lẹ́gbẹ̀ẹ́, kò sí nǹkan tó máa ṣe ẹ́. Ṣùgbọ́n má tọwọ́ bẹ̀ ṣe o. Kí ló ṣe ẹ̀ lórí Facebook, TikTok, Instagram, YouTube? Kẹ́mi láti Enugu, Òṣùbà rẹ̀
Òṣùbà rere, òṣùbà rere. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Sanmi ló kọ́, Sanmi ló lórí yẹn. Gbẹ̀ngà òde o. Òṣùbà rere, òṣùbà rere. Jésù o ṣé o. Òṣùbà rere, òṣùbà rere o. Òṣùbà rere, òṣùbà rere. Mo gbé ọ̀gá o. Kẹ́mi láti Enugu ló ní ká kọ́. Kí ló ṣẹlẹ̀ lórí social media? Àwọn Láyíwọlá tó fún mi àti Abíọ́lá Robert. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Smiles Radio 98.7 ẹ káàbọ̀ níbẹ̀. Dr. Oluwayomi Shomide, Merry Christmas and Happy New Year in advance. Few days now we'll be on radio. We'll be celebrating Christmas. Oluwa ṣé o. Gbogbo ẹ̀yin tí a ń gbọ́ lórí rédíò. Ẹ má rò pé ẹ tí ìraṣọ ọdún, ẹ tí ìròǹjẹ ọdún. Ilẹ̀ Olúwa kì í ṣú. Freddy, àbí kí ni mo sọ? Ilẹ̀ Olúwa kì í ṣú. God can decide to bless you now. Now. Ayérayé máa ń ṣe. Àbí kí ni mo sọ? Ayọ̀. Ọlọ́run máa ń ṣe. Bẹ́ẹ̀ni, ìwọ kàn ṣáà máa yin Ọlọ́run. Ó ṣe é kò ṣe é máa yin lọ. Fún gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa lórí rédíò, ẹ wá bá wa lórí YouTube. Segun Oluwayomi TV. TikTok at Segun Oluwayomi. Facebook Segun Oluwayomi. Instagram at Segun_Oluwayomi. Kí ló ṣe lórí Smiles Radio? Ìyanu from Dalemo. Hey, irú yín ò sí o.
Hallelujah méje méje o. Ògo méje méje o. Ẹnìkan ní mo dírẹ́sì bí India lónìí. Hallelujah méje méje. O ṣé o. Ògo méje méje o. Mo kọrin hallelujah méje méje. Olúwa ṣé o fún ààbò lórí àwọn èèyàn tó ń gbọ́ mi nílé. Ògo méje méje o. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo méje méje o. Ẹ wálé ẹ wálé. Táíwò Àkànbí ẹ wá ká lọ júbà rẹ̀. Ṣọlá Adéyẹmọ gbọ́ ohùn àwọn áńgẹ́lì tó ń kọrin. Mo pe àwọn request yẹn lọ straight ni. Bí ọdún yìí ṣe ń lọ sópin, ò ní bá ọdún yìí lọ sópin lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn tí ń fi ní ṣètùtù ọlà wọn ò ní pàdé ẹ lórúkọ Jésù. Wò ó kó tó máa jáde lé. Máa rí ara ẹ bọnú ẹ̀jẹ̀ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni o. A ò ní bọ́dún yìí lọ lórúkọ Jésù. Kí ló ṣẹlẹ̀ lórí rédíò lórí Orísun? Ẹ má gbàgbé àwọn èèyàn Orísun náà o. Àdùkẹ́ Táíwò, Ayọ̀dèjì Ṣófọlá, nínú ìrìn àjò mi bí mo ṣe ń lọ lọ́dún yìí Olúwa ṣàánú mi o.
Àwọn èèyàn pòrúurú Olúwa jọ̀ọ́ bójú àánú wò wá. Àwọn kan sì ń rò pé kí làwọn fẹ́ fi ṣe Christmas yayan. Mo rántí ìgbà tá a wà ń kékeré by this time wá sí lọ máa yẹ aṣọ ọdún ẹ wò àbí kò tẹ sẹ́gbẹ̀ẹ́ lórí bẹ́ẹ̀dì wá máa sùn tí aṣọ ọdún ẹ bẹ́ẹ̀ kò sí yẹn mọ́. Olúwa gbà wá o. Rótẹ̀jẹ̀ rẹ alágbára. Rótẹ̀jẹ̀ rẹ Jésù ọba mímọ́ gbà wá lọ́wọ́ ogun ẹ̀ṣẹ̀. Tẹ̀jẹ̀ rẹ ní kóró Olúwa bójú àánú wò wá. Fún gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run pé kí lẹ máa jẹ lọ́jọ́ ọdún Ọlọ́run á ṣàánú ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Gbé ọwọ́ méjèèjì sókè kó ní olùpèsè pèsè fún mi. Olùpèsè ní bàbá. Olùpèsè ní ọmọ. Olùpèsè ní ẹ̀mí mímọ́. Olùpèsè ní mẹ́ta lọ́kan. Olùpèsè ní bàbá. Olùpèsè ní ọmọ. Olùpèsè ní ẹ̀mí mímọ́. Olùpèsè ní mẹ́ta lọ́kan. Ọlọ́run yóò pèsè. Fọkànbalẹ̀, Ọlọ́run máa pèsè. Ilẹ̀ Olúwa kì í ṣú. Ilẹ̀ àánú Olúwa kì í ṣú. Ayọ̀, ilẹ̀ àánú Olúwa kì í ṣú. Olùpèsè ní bàbá. Olùpèsè ní ọmọ. Olùpèsè ní ẹ̀mí mímọ́. Olùpèsè ní mẹ́ta lọ. Ẹ bá wa yìn Olúwa, hallelujah. ṣẹlẹ̀ lórí Orísun ẹ wá bá wa lórí YouTube Segun Oluwayomi TV ẹ wà ńbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Orísun ẹ má gbàgbé láti lọ subscribe to YouTube Orísun o Orísun TV Segun Oluwayomi TV YouTube ẹ wá bá mi bẹ̀ mo wà ńbẹ̀ wá bá ẹ lọ subscribe kí ló ṣẹlẹ̀ lórí Smile Radio orí Orísun Tèmítọ́pẹ́ Lawal olórí ìjọ tọ̀run.
ló tún ṣẹlẹ̀ lórí rédíò lórí Orísun. Prince Abel, joy to the world, bẹ́ẹ̀ ni ayọ̀ fún ayé. Tún ṣe lórí Orísun lórí Spice Radio 98.7 Francis Akílẹ̀yẹ Ọlọ́run bàbá lọ́lá. Tí wọ́n ti rò ẹ́ pin, ta ló sọ nígbà tí Ọlọ́run ò wí? Mo like scripture yẹn. Ẹsẹ̀ Bíbélì yẹn ó máa múnú mi dùn. Kò sí nǹkan tí ọmọ èèyàn lè sọ tí Ọlọ́run ò bá ti sọ. Ọkàn mi balẹ̀. Ẹkún Jeremiah, Lamentation 3:37. Only who is he that said a thing and it cometh to pass when God has not commanded it? Ìwọ tó ti sọ pé o ò ní ròpin ọdún yìí, ta ló sọ bẹ́ẹ̀? Ọlọ́run kan ló sọ o. That is why mo máa like orin Pastor Elijah Akínyadé. Mo like orin yẹn gan o. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ o. Ṣé ìyá ẹ ló sọ pé ò lè ṣoríire ni? Èèyàn nìyá ẹ o. Ó kàn tẹ́sẹ̀ ó ti pàṣẹ ìyá ẹ wálé ayé ni. Ìyá ẹ kọ́ ni ìṣẹ̀dá ẹ. Mi ò ní kó rí ìyá ẹ fi o. Bẹ̀tí ìyá ẹ bá fọwọ́ gbáyà tó ní ò lè jẹ́ èèyàn ni o. Àbí bàbá ló sọ bẹ́ẹ̀ ni? Àbí ìyàwó ló sọ bẹ́ẹ̀? Àbí obìnrin tó bá dá ẹ̀ṣẹ̀ ló sọ bẹ́ẹ̀? Èèyàn ni wọ́n o.
yóò gbàdúrà sí bàbá mi Èdùmàrè. Àwọn orin CAC táwọn èèyàn kọ mọ́ ni àwọn orin onírúurú. Èmi yóò gbàdúrà sọ́ba mi Èdùmàrè.
record orin yẹn ní 24 years ago. Arúgbó ọjọ́. Composed by Professor Kainde. Yes, so bàbá mi dáadáa nìyẹn. Arúgbó ọjọ́. Arúgbó ọjọ́. Ìwọ la ṣẹ̀dá lámẹ̀dá láwẹ̀dá o. Arúgbó ọjọ́. Ìwọ ló ní ògo, ló ní ẹ̀yẹ, ló ní ọpẹ́. Arúgbó ọjọ́. Ǹbá mọríkì rẹ̀, ǹbá kọrin láì dákẹ́. Ǹbá fi jọ́sìn bí òkòtó o Jésù. Máa jó rọ̀yìn 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 rọ̀yìn. Arúgbó ọjọ́. Ìwọ ló ní yìí káàbọ̀ máa rọra o. Ìwọ ló ní yìí káàbọ̀ máa rọra. Ìwọ ló ní yìí káàbọ̀ máa rọra o. Ìwọ ló ní yìí káàbọ̀ máa rọra. Arúgbó ọjọ́. Orin yẹn lọ́lọ́run lò láti gbé mi síta 24 years ago. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ pẹ́ o. Àdá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ pẹ́. Lord, thank you for helping us today. Last Sunday of the year, next week, ní àjọ máa jọ́mbì ni. Wọn ò ní fi ẹ́ka skọ́ọ̀sì ọdún lórúkọ Jésù ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ gbogbo ẹ̀yin tẹ̀ wá ń bí tẹ̀ ń bá mi ṣiṣẹ́ papọ̀ bí àtàwọn crew àtàwọn music minister mi. A ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí rédíò tẹ̀ ń wò wá nílé náà. A ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. See you next week by God's grace. You will have a testimony between now and next week. Oh, double!